Ẹ kálẹ́ gbogbo ẹ̀yin èèyàn mi, most especially gbogbo ẹ̀yin èèyàn mi ní ìpínlẹ̀ Ondo àti ní ìjọba ìpínlẹ̀ Àkókò North West Local Government. Àjọ wa Ìgáṣí Ìrìtì Ìrìgédé, mo kí gbogbo wa o, Ward 5 precisely. Èmi ọmọ yín náà ni o, gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀ mí. Orúkọ ìkànnì náà ni Àkàlàmàgbò TV. Emmanuel ni orúkọ tí bàbá àti ìyá tó sọ mí. Ẹ bá pè mí lólúṣẹ́gun, mo ń jẹ́ yín ọmọ Ajímúdà. Mo kí wa o. A rí gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀, mi ò tẹ́ kọ́kọ́ fẹ́ sọ sọ̀rọ̀ yìí tẹ́lẹ̀. Ọjọ́ Saturday ni wọ́n ṣe ìdìbò ìjọba ìbílẹ̀ tí a mọ̀ sí local government councillorship and all that. A rí gbogbo nǹkan tó ṣẹlẹ̀ káàkiri bí wọ́n ṣe kó bí a kógun wọ inú àjọ wa ni mo fẹ́ pè ní, mi ò mọ irú language tí mo lè lò fún nǹkan tó ṣẹlẹ̀ níjọ́ yẹn. Gbogbo wa tá jẹ́ ọmọ àjọ wa káàkiri orílẹ̀-èdè àgbáyé náà la mọ̀, tá dẹ̀ fi ìlú wa tá fi ń yangàn pé ìlú alálàáfíà, ìlú kan ṣoṣo tí mo mọ̀ tí mo ti rí tí wọ́n ti ń jẹ tó ọba mẹ́jọ wà, ọba mẹ́jọ. Fún àǹfààní àwọn tí wọn mọ ìlú tí mò ń sọ, ní Ondo State ní Àkókò North West, àjọ wa Àkókò, ibẹ̀ ni ìlú tí mò ń sọ yìí. Ọba mẹ́jọ ló wà nínú ìlú wa o, ọba mẹ́jọ tí wọ́n dẹ̀ ti ń gbé pẹ̀lú àlàáfíà for the past how many years ago, kó tó di pa kóra wa jọ bí 75 years ago, mi ò lè rántí, but wọ́n tẹ̀ fẹ́ ṣe anniversary ẹ̀ láìpẹ́ yìí. Pẹ̀lú àlàáfíà la fi ń gbé papọ̀, wọn ò bára wa jà rí, a máa ń fi yangàn ni. Lè mọ ọmọ àdúgbò sọmọ bíbá ìgbà tèmi wà nílé, gbogbo ibi tí mo lò sí jù ní the other side tí kìí tẹ̀ ń ṣe àdúgbò ti tèmi. Ìfẹ́ àti ní ìfẹ́ ara wa jù. Muslim wà nù ìlú wa, Christian wà ń bẹ̀, àwọn ẹlẹ́sìn àbáláyé wà ń bẹ̀. Lè mọ yàtọ̀. À ń gbé pẹ̀lú àlàáfíà. I'm so proud of that my hometown. Pẹ̀lú àwọn nǹkan tá wá rìn sìn, ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn náà ti ṣe kánsẹ́lọ̀ nínú ìlú yẹn tí mo lè dá orúkọ bí èèyàn bí méjì bí mẹ́ta tí mo ṣe gbọ́njú mọ̀. Pé kò sí nǹkan tó jọ mọ́ gbogbo nǹkan bí eléyìí. Kí ló dé tẹ́ wá sọ gbogbo nǹkan di jàgídíjàgan? Ẹ wo ọlọ́pàá tó wọnú àjọ wa ní ọjọ́ yìí, ó jẹun tó bà mí lẹ́rù. Kí tó tẹ̀síwájú, màá fẹ́ kí ẹ bá mi wo fọ́nrán wọ̀nyí o, ẹ̀yin èèyàn mi. Màá fẹ́ kẹ́ wò wọ́n, ẹ wo nǹkan tí wọ́n sọ lọ àjọ wa dá o, fún àǹfààní gbogbo àwọn ọmọ àjọ wa tó wà lẹ́yìn odi. Ẹ pe àwọn èèyàn yín nílé kẹwọn ni wọn. Ẹ pè wọ́n kẹ́ fà wọ́n létí, gbogbo àwọn ọmọ yín tó ń tẹ̀lé wọn káàkiri. Ẹ jẹ́ ká farabalẹ̀, ẹ jẹ́ ká wo fọ́nrán náà. Àwọn ọlọ́pàá tí wọ́n gbé wá, wọ́n gbowó. Àwọn ọlọ́pàá tí wọ́n gbé wá, wọ́n gbowó. Wọ́n gbowó àti wọ́n di blọọkì ọ̀nà mọ́, wọ́n ṣe mọ́ di blọọkì ọ̀nà mọ́. Ọ̀nà àjọ wa ni wọ́n blọọkì yìí. Ọ̀nà àjọ wa ni wọ́n blọọkì yìí. Ṣẹ́rí kan tó ṣẹlẹ̀ lájọ wa o. Ward 5 chairman. Àkókò North West local government chairman APC. Ṣẹ́rí àwọn ọlọ́pàá tí wọ́n kó jọ. Ṣẹ́rí àwọn ọlọ́pàá wọ̀nyẹn, àwọn ọlọ́pàá tó gbowó nìyí o. Àwọn ọlọ́pàá tó gbowó lẹ́wọ̀n yìí o. Àwọn lẹ́wọ̀n yìí o. Gbogbo wọn ló bẹ̀rẹ̀ sí ní àtàkì wa o, ṣẹ́ ti rí wọn. Fídíò wọn lẹ́wọ̀n yìí, wọ́n ti gbowó gbogbo wọn lọ́wọ́ tí o, wọ́n ti gbowó. Ṣẹ́ rí wọn, àwọn lẹ́wọ̀n yìí o. Ṣẹ́ ti rí wọn. Wọ́n ti, in fact, aspirant APC kan wọ́n ti yìnbọn sí lórí Tóyè. Wọ́n ti yìnbọn sí lórí gbogbo wọn lẹ́wọ̀n yẹn o. Gbogbo wọn lẹ́wọ̀n yẹn o. Gbogbo wọn ṣẹ́ rí wọn dàgbòrò rú. Pẹ̀lú chairman APC. Àjàpára ó lọ sí antipati, wọ́n dìbò fún PDP. PDP ti láwọn ò dìbò. Àwọn Àjàpára ló lọ bẹ̀rẹ̀ sí antipati. Àti chairman ṣẹ́ rí wọn. Ara wọn lẹ́wọ̀n yìí. Ṣẹ́ ti rí wọn.
tí wà lélẹ̀ fún láyè ẹ kílẹ̀rù ẹ kọjá ọmọ tó bá kọjá tó fẹ́ kú ní máa gbèsè. ẹjọ́ gbẹ́gẹ̀ sí kọ́. bí wọn ní akọ́ kọjá sí. ilé ní jẹ́ akọ̀kọ́ àmàlà bí ilé ọjà sí ìṣẹ̀ tí wá bí ìsàn náà wá bí ìsàn. ipò lórí yín. ẹni ẹ wò ẹ sọ fún àwọn èèyàn. máa lọ lé kí ló wá bóyá kí ló. àbúrò mi. ọmọ kan tí mo sọ pé ẹjọ́ máa jẹ́ kí a ní kí wọ́n ẹ̀yẹ nìkan máa wúndù ẹjọ́ tó lọ́nà ẹni káwọn èèyàn súnmọ́ ẹ̀yìn o ti understand báyìí. ó mọ àdúgbò láyé kí mo rí fídíò yìí sí i. ó ti gbowó tí wọ́n ti gbowó. ẹ tọ̀ sáwọn kẹ́mi bọ́jú yín. wọ́n rẹ̀. wọ́n ti dábírù o àwọn ọlọ́pàá tí àgàsì lẹ́wọ̀ wọ̀nyí. àwọn ọlọ́pàá ti dábírù o. ó ti dá báyìí. wọ́n ti dábírù o. wọ́n ti dábírù o. ọlọ́pàá yà á tẹ́. wọ́n ti dábírù o. wọ́n ti dá gbogbo ẹ̀lẹ́sọ̀ ẹrú. wọ́n kọ́ ọlọ́pàá wá bá wa. kọ́ ọlọ́pàá wá bá wa. wọ́n bíbí ẹ̀ bíbí ẹ̀ bí wọ́n bíbí ẹ̀ lọ́wọ́ wọ́n bíbí ẹ̀ bẹ́ẹ̀ sà. ẹ̀rí tíágàsì lẹ́wọ̀n yìí. ọlọ́pàá wo tíágàsì lẹ́wọ̀n yìí. ṣẹ́ni àwọn èèyàn mọ́ ilé àwọn èèyàn wa. ṣẹ́ni mọ́ ilé àwọn èèyàn wa. wọ́n kọ́ ọlọ́pàá wá àtàkì wa. ọlọ́pàá wá àtàkì wa. ọlọ́pàá wá àtàkì wa. wọ́n lé wọ́n tàlé wa ẹ pọ́sẹ̀ ẹ̀rí báyìí ẹ̀rí wọn ẹ̀rí wọ́n tàlé ẹ pọ́sẹ̀ wọ́n tàlé ẹ pọ́sẹ̀ bí báyìí. word 5 kẹ́rí tí a ga sí wọn. àwọn ọlọ́pàá ni wọ́n gbà àwọn ọlọ́pàá ni wọ́n kó wá àwọn ló wá àtàkì wa yìí tí a ga sí wọn lẹ́wọ̀n yìí wọ́n ti lé gbogbo wa tẹ́ rí wọn iṣẹ́ ọwọ́ ward 5 chairman nìyẹn o àjàpárà iṣẹ́ ọwọ́ ward 5 chairman nìyẹn o wọ́n kọ́ ọlọ́pàá wá about 500 tẹ́ rí wọn tẹ́ ti rí wọn wọ́n ti yin tó yẹ ní mọ̀ nǹkan lórí lẹ́kì lọ́wọ́ ẹ mú fẹ́ fídíò ẹ. inú ẹ wọ́wọ́ ẹni yìí tí àgàsì ti bá ṣe rí wọn ṣe ti rí wọn wọ́n ti yin tó yẹ mọ́ o wọ́n ti yin tó yẹ mọ́ lórí ṣe ti rí àwọn lẹ́wọ̀ yìí o àwọn ọlọ́pàá tí wọ́n kó wá àmọ́ bí wọ́n ti kó wọn wá àwọn lẹ́wọ̀ yìí. This is what is going on in Adowa. Àwọn lẹ́wọ̀ yìí. Abe abo kọ́lù bẹ́ẹ̀. This is what is happening in Adowa. Abe kọ́lù bẹ́ẹ̀. Petition about everybody. Abe sẹ́ni wọ́n máa yẹ fi jágàsì lé wa 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 àwọn ọlọ́pàá ló yin jágàsì àwọn ọlọ́pàá ló fi jágàsì lé wa yẹn
àwọn ọlọ́pàá ló fi dága sí ilé wa yẹn ṣe rí wọn tí wọ́n lé wa wọlé wa àwọn lẹ́wọ̀ yẹn àwọn lẹ́wọ̀ yẹn àwọn lẹ́wọ̀ yẹn àwọn lẹ́wọ̀ yẹn. Káàbọ̀ padà gbogbo ẹ̀yin èèyàn mi láì fọ̀rọ̀ gùn ẹ ṣáà ti wò ẹ̀rí bọ́n ṣe ń pariwo orúkọ ẹni tí mo dẹ̀ ń gbọ́ jù ń bẹ̀ BTO Honorable Olatunji Ojo tí gbogbo wa mọ̀ sí Minister of Interior Federal náà wà ọmọ local government wa náà ni Òkè Àgbè bẹ́ẹ̀ ni báwo ló ṣe jẹ́ tí orúkọ BTO ń jáde nínú nǹkan tó ń ṣẹlẹ̀ ṣé lóòótọ́ ni ṣé ẹ mọ̀ sí ni èmi ṣe wọ́n bá ìwádìí ẹ wá gbọ́ díẹ̀ ń bẹ̀ àwọn tí mo rí ẹ jẹ́ ká gbé mi ò fẹ́ fi sẹ́gbẹ́ kan ju bí kan lọ torí èmi ò ń ṣe party mi kò ṣe tó kọ́ mi èmi ò tiẹ̀ believe in one Nigeria that is me and that everybody entitled to see opinion. I don't believe in one Nigeria and I don't believe that Nigeria can work. I repeat it again. I don't believe it that one Nigeria can work. Kò lè possible. Ẹ wo nǹkan tí ìlú dà. Ẹ jẹ́ ká gbé yẹn torí mo mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wa ọpọlọ bí ẹni tí wọ́n gbèrú látẹ̀yìn wọ́n á fi gbọ́ ọ̀rọ̀ tí mò ń sọ yìí ní àwọn èèyàn wa tí ò tí yìí. Gbogbo ẹ̀yin àbúrò wa tẹ́ ń ṣe politics káàkiri ilé. Ẹ jẹ́ ká pọwọ́pọ̀ ká gba ilẹ̀ Yorùbá. Bẹ́ẹ̀ ni mo sọ. Ká gba Yorùbá nation wa ká face ara wa. A lè máa gbé pẹ̀lú àwọn Haúsá. Ẹ rí nǹkan tó ti pọ̀ sínú yín. Ẹ rí nǹkan tẹ́ dà tẹ́ ń ṣe jàgídíjàgan káàkiri. Okay, ẹ jẹ́ kí wá ṣàlàyé díẹ̀. Councillorship election ń ṣe o. Bọ̀dá Tóyè ọmọ Àkùnmí. According to nǹkan tí mo gbọ́, Bọ̀dá Tóyè wọ́n ní òun pẹ̀lú Bọ̀dá Gani Mohammed. Wọ́n jọ lẹ̀ pọ̀ ni. Kí náà ti ń porúkọ ẹ̀? Àjàpárà. Wọ́n lòun pẹ̀lú BTO wọ́n jọ lẹ̀ pọ̀. Bọ̀dá Gani Àjàpárà ọmọ àdúgbò kan ni wọ́n o. Bẹ́ẹ̀ni ọmọ àdúgbò kan làwọn méjèèjì àwa tá bá tiẹ̀ sí nílé mo ti kó Nigeria for the past 15 years or more than that but mo ṣe visit ilé náà pẹ́ yìí gbogbo nǹkan tó ń lọ lámọ̀ a lọ káàkiri a béèrè question lórí nǹkan tó ń ṣẹlẹ̀ pé kí ló dé tẹ́ kógun wọ̀lú àjọ wa tẹ́ yin tear gas lójú títì anyhow shooting tear gas anyhow on the street kí ló dé oya leave that place I'm coming. Kí ló dé tẹ́ fẹ́ kógun wọn ní ìlú àjọ wa kí ló dé now kí là ń gbé tá ń gbé nítorí pé ẹ ti mọ̀ pé wọ́n ti fẹ́ fún local government ní autonomous so gbogbo hemu ni pé ẹ ti rí bí tẹ́ ti fẹ́ tẹ̀ bá sí tẹ́ máa ẹ tó bá ti ṣe council ó gbọ́dọ̀ kọ́lé ẹ gbọ́dọ̀ ra mọ́tò àwa ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tó ń tẹ̀lé ni wọn ní ìmọ̀ àwọn ni wọn ní ìmọ̀ tó yẹ pé àwa eléèdè a máa fi ohun àti opportunity lání láti liberate àwọn èèyàn wa láti ṣí wọn níyè ojúṣe ìjọba ojúṣe local government chairman máa sọ díẹ̀ nínú ẹ̀ fún ẹ̀yin tẹ́ ń tẹ̀lé wọn tẹ́ mọ̀ tẹ́ wọ́n á fún yín ní 5,000 ẹ máa hèlì wọn owó tó jẹ́ pé ó tọ́ sí èmi àti ẹ owó tí ẹ ní ẹ̀tọ́ sí tí èmi náà ní ẹ̀tọ́ sí owó tí wọ́n pín fún ìjọba ìpínlẹ̀ pé kẹ́ fi ṣe nǹkan ṣẹ́rí nígbà tí mo dé tí mo rìn káàkiri the first time tí mo visit ní 2022 mo káàkiri mo rá àwọn street tó ń ṣọ̀nà inú mi dùn pé yes development wọ̀ lọ́ àjọ wa but mo wá rí pé ojúṣàájú wà níbi tí wọ́n gbé títì wọ̀nyẹn gbà mo lọ visit ní pẹ̀lú àwọn ọmọ ẹgbẹ́ wa tango aṣọ ọmọ ẹgbẹ́ omi kan ni mo wọ̀ yìí ọmọ ẹgbẹ́ ìtẹ̀síwájú a lọ visit ilé ọba Ọ̀jọ́ àná tó gbéṣẹ̀ kọ́nà foríjì bàbá lọ́run very educated man mo wo títì wájú ta ilé yẹn ó ti ibẹ̀ yẹn ti worst jù kí wọ́n má lè ṣe títì gbáwájú ilé ọba nítorí pé nǹkan ìkùnsínú owó ìlú ni kì í ṣe Àjàpárà ló lówó tán fi ṣe títì kì í ṣòun ló ní owó nǹkan tó lẹ́tọ̀ọ́ sí láti ṣe ni èmi ọdún kì í má sọ̀rọ̀ jù lórí yẹn torí èmi ò mọ bó ṣe jẹ́ but mo ṣàmọ̀ pé nípasẹ̀ ẹ̀ ni wọ́n fi ṣe ọ̀nà yẹn ṣùgbọ́n ṣó wá yẹ kó rí bẹ́ẹ̀ odidi ọba wọn ò gbé títì gba wájú ilé ẹ̀ wọ́n lọ gbé gba bíi mi gbogbo ẹ̀ la rí ẹ jẹ́ ká gbé yẹn ti sẹ́gbẹ̀ẹ́ kan. So ẹ̀yin èèyàn mi lórí máa post video sórí Facebook kẹ́yìn ẹ̀yin èèyàn mi ní ìlú àjọ wa kẹ́ gbọ́ ní ti tẹ́ fẹ́ dá wàhálà ńlẹ̀ ní ìlú mo rí ní last time Àjàpárà níbi tí wọ́n náà kan ti nà wọ́n ya aṣọ mọ́ ọlọ́run mo rí comment ẹ̀ lórí Facebook
mo rí comment Gani Muhammed tó fi reply wọ́n ní Gani Muhammed my brother Gani ló rán yàn wá tó fi nà something like that ẹ wá wori sí tí bọ̀dá Tóyè bá kú níjọ́ Saturday kí lẹ fẹ́ sọ èmi ò mọ̀ kan tó fi fọ́ lórí nínú fídíò yẹn mo gbọ́ kan ti yìnbọn sí Tóyè lórí o wọ́n ti yìnbọn sí lórí ẹ wo ẹ̀jẹ̀ bó ṣe bo orí ẹ wo ẹ̀jẹ̀ bó ṣe bo nítorí pé à ń contest fún just local government post councillorship according to mo gbọ́ nínú Fresh FM Àkúrẹ́ láàárọ̀ yìí wọ́n ní àwọn PDP wọ́n step down wọ́n ní gbogbo everywhere wọ́n ní PDP step down pé àwọn ò ṣe election kí ló wá dé bọ̀dá Gani wá lọ ń gbé the same party nǹkan tó dùn mí jù ńbẹ̀ bọ̀dá Gani and bọ̀dá Tóyè the same party làwọn méjèèjì wà bọ̀dá Gani àmì bọ̀dá Tóyè àti Àjàpárà the same party náà wà Àjàpárà wá lọ sí Ìgàṣí wá lọ gbé èèyàn títí ẹ̀ dìde nínú ẹgbẹ́ mi nínú PDP mo rò pé ọmọ ẹgbẹ́ ẹ̀ lè kó support èmi ò mọ̀ náà mi ò lè go deeper mi ò mọ̀ bó ṣe jẹ́ ìwọ̀nba lèèyàn máa ń sọ ọmọ nínú ọ̀rọ̀ tí èèyàn mọ̀ díẹ̀ dáadáa ìwọ̀nba tí mo gbọ́ náà ni mo sọ yẹn nígbà táwọn PDP ti ní wọn ṣe ẹ ṣe gbárùkù tí àwọn tó fẹ́ rẹ́dì láti ṣe ẹ gbárùkù tí àwọn torí gbogbo everywhere mo gbọ́ nínú news àwọn tó ń ṣe political analyst wọ́n sọ̀rọ̀ nípa gbogbo kínní ẹ wá fi dá wàhálà ńlẹ̀ ẹ wo bó ṣe yin tear gas nínú ìgboro àjọwá ẹ bá àwọn èèyàn ṣe rán tó scatter ẹ wo iye ọlọ́pàá tó kó wá sínú ìlú kí ló dé tango pé General Olúkòjú wà ńlé kí ló dé ìlú àlàáfíà la mọ̀ ló àjọwá sí ẹ má sọ wá lẹ́nu o ẹ má sọ ló àjọwá lẹ́nu torí ọ̀rọ̀ àjọwá ti ń wọ ní news jù kò dẹ̀ ń ṣe ní ti dáadáa ọ̀rọ̀ àjọwá ti ń wọ ní news jù kì í ṣe ní ti dáadáa ní ìlú tí mo wà mi ò lè ṣe kí n má follow news mo rí news kan 2 weeks ago now àjọwá náà ní tán lẹ́nìkan pa ọmọ ẹ̀ ó ní torí pé ó ń sọ òun lẹ́nu ó ń jalè ìlú àjọwá náà ni ẹ má sọ wá lẹ́nu nílùú àjọwá àwa ọmọ àjọwá àtàtà àwa ojúlówó ọmọ àjọwá tá dem proud United States of Àjọwá Àkókó we are proud and proudly of my own town ẹ má sọ wá lẹ́nu o ẹjọ́ o wọ́n kówó fún yín kẹ́ má fi ṣe local government ẹ fi ń kọ́ hòtẹ́ẹ̀lì gbogbo ẹ̀ láàrin o bẹ́ẹ̀ ni o òṣìṣẹ́ àṣekọ̀kan politics là ń ṣe nǹkan táwọn èèyàn mọ̀ nìyẹn anybody tó bá lọ fún councillor ó gbọ́dọ̀ kọ́lé anybody tó bá lọ fún any political tó bá ní kó lọ gbẹ̀dín yín wò ẹ wà lá in fact àwọn èèyàn wá wọn mọ̀ kankan honestly ojúṣe local government chairman ojúṣe yín ni àwọn títì wọ̀nyẹn àwọn hospital facility àwọn kọ̀ọ̀kan bẹ́ẹ̀ ó kù díẹ̀ káàtó ń bẹ̀ kán lọ tún ṣe ìgboro dọ̀tí ni o wọ́n fi caterpillar wọ́n fa ọ̀nà oko yes irú ọ̀nà banga yẹn irú ọ̀nà oko sówọ̀n yẹn ọ̀nà oko kí wọ́n ti ń pè ọ̀wẹ́nà lọ́nà oko ọ̀rà caterpillar ẹ fi fa ọ̀nà oko fún àwọn bàbá tó ń ṣàgbẹ̀ ojúṣe ìjọba ìbílẹ̀ ni àwọn èèyàn wa ò mọ àwọn ṣé wọ́n ń pín owó débẹ̀ wọ́n ń pín owó dé gbogbo bí wọ́n tá à ń sọ wọ́n ń pín owó dé gbogbo àwọn ẹ̀kẹ̀ka wọ̀nyí wọ́n ń pín owó débẹ̀ ìbò báwo lẹ ṣe ń ṣòwò owó rámọ̀ òfurufú ẹ múra sí ó kù ọkọ̀ ọlọ́run ẹ wo àwa tá a lẹ́nu tá a lè sọ̀rọ̀ ẹ dùn apá àsínlé last time tí mo lọlé mo visit Àjàpárà mo fẹ́ sọ̀rọ̀ kan fún ọjọ́ ẹ̀ but for the first time tí mo máa meet ẹ̀ mo dẹ̀ béèrè kankan lọ́wọ́ ẹ̀ kò dẹ̀ mọ bí mo ṣe jẹ́ mi ò dẹ̀ sọ́ra mi fún ó dẹ̀ ṣe kinní yẹn inú mi wálẹ̀ honestly mo fọlọ́n bẹ ẹ ṣèlú wa dáadáa o ẹ bá wa ṣèlú Àjọwá dáadáa o development ti wọ̀ lọ́ Àjọwá ń sìn ojú ti láti ní àwọn àlejò nínú ìlú Àjọwá polytechnic ti wà ń lọ Àjọwá ń sìn college of education wà many things are still coming ẹ má lé àwọn èèyàn lọ fún wa o ẹ jọ̀ọ́ ẹ má lé ọ̀nà ẹ wo from Arigidi to Àjọwá ẹ wo ọ̀nà yẹn bó ṣe worst ọ̀nà yẹn worst ẹ lè bá wa dìde kẹ́ ẹ bá bí tí o sọ̀rọ̀ kán tún ọ̀nà ṣe kán kó ọlọ́pàá wá dàlú Àjọwá nìkan lẹ mọ̀ sí ẹ bá wa tún lọ Àjọwá ṣe o mo sọ yìí mo ṣẹ́ mi ná ẹ má gbàgbé ajá ń sáré ẹṣin ń sáré gbogbo wa náà la mọ̀ pé ìpọ̀nrẹ́ pọ̀gbá ajá kọ̀ọ̀kan ò lè bá wọn léré ẹṣin lẹ́sẹ̀ ẹ̀yin èèyàn mi ẹ̀ ní lá fún.